Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Hey, I give thanks to Allah. Hey, and I give thanks to Allah. When make me the matter, I rise every corner. Talk of Fuji music, it's making me every day. All over Africa, people know me everywhere person. I make things happen for you. Hey, like a Wi-Fi connecting the people, passing with my style. I power Fuji music to the my style. I power Fuji music to Ogiri ojú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ogiri ojú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Oṣù kẹjà. Láìsá bọ́ fún ìgbẹ́mọ̀. Ọmọ jẹ́ láàjọ. Jẹ́yìn òkú wo ojú ni ọ̀rẹ́ ní ìlú sọ. Ìbọn àti àgbà ìjọba lóyún. Bó ṣọrẹ́ kí ni ìwọ̀n ṣe? Tó bá tún jẹ́ tó ojú ìbọ̀lá mọ̀ dáńgájíá. Torí ìmọ̀ràn tata ní ilé ayé yìí la ṣe yan ọ̀rẹ́ àwọn tèmi ò fi mí sílẹ̀ nígbà ẹ̀gbọ́n náà òjò pé kún lọ́dọ̀ ọba sọ ní o lẹ́bi tá sọ fún ilé torí mọ tata ní ilé ayé la ṣe yan ọ̀rẹ́ òdòdó. Orí àdúgbò ọlọ́mọ ọmọ wáyé látọ̀ ọ̀tá máa fẹ́. Àwọn tèmi ò fi mí sílẹ̀ nígbà lọ́wọ́ pé kú lọ́dọ̀ ọba sọ ní o lẹ́bi tá sọ fún ilé. Ìyàtọ̀ gbọ́ ń bẹ̀ ẹ̀gbọ́n sọ. Ìyàtọ̀ gbọ́ ń bẹ̀ ẹ̀gbọ́n mi. Ìjọba ti lọ Fújì ní aláàbínà rẹ̀ ni. Ilé fẹ́dúrà gọ́ọ̀mẹ̀ntì tó gbogbo mi sì jẹ ọyọ. Ìyàtọ̀ gbọ́ ń bẹ̀ ẹ̀gbọ́n mi. Láàrin ẹ̀mú òwúrọ̀ pẹ̀lú omi òwúrọ̀. Òtítọ́ wọlé funfun bákan náà kẹ́gbọ́. Iṣẹ́ wọn yàtọ̀. Ẹ̀mí funfun ṣé kò di o láéláé. Lọ́rọ̀ mi ò di o bá sọ. Àlejò kò di aláwọ̀ ẹ̀sìn rẹ̀. Èèyàn kan lọ́bẹ̀ láwọn lọ́dún ṣàdéhùn. Òyìnbó làwọn máa fún un. Olórí bá tó tún lọ́wọ́ padà máa bọ̀. Ọ̀gá lábá mi lè tún lọ́wọ́ padà máa ṣe. Ẹ̀kọ́ ló bẹ̀ lọ́hùn lọ́dún ṣàdéhùn. Òyìnbó làwọn máa fún òun láwùjáde. Ìyẹn bí mi lè lọ sí tún lè táyé wá. Olórí bá tó tún lọ́wọ́ padà máa bọ̀. Ọ̀gá lábá mi lè tún lọ́wọ́ padà máa ṣe. Èrìà ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀. Wọ́n bá ká abẹ́ta ni wọ́n wà ó. Ìjọba àpapọ̀ fẹ́dúrà gọ́ọ̀mẹ̀ntì láti ṣòro tó lè jẹ́ ìlú ìrìnàjò. Àgàbọ̀sọ̀kè kò máa lọ ṣe sí ìjọba. Ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀. Wọ́n bá ká abẹ́ta ni wọ́n wà ó. Ìjọba àpapọ̀ fẹ́dúrà gọ́ọ̀mẹ̀ntì láti kò sí tó lè jẹ́ ìlú ìrìnàjò. Àgàbọ̀sọ̀kè kò máa lọ ṣe sí ìjọba. Majority carry the vote. Ayé bá ń fẹ́ mọ́ máa rí. Èèyàn tó bá wí ìwọ
ọ̀rọ̀ pàṣọ náà pàṣọ dáńsà 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 ńlá ọ̀rọ̀ pàṣọ pàṣọ náà dáńsà dáńsà ariwo pàṣọ òun náà pa àwọn ọlọ́tẹ̀ wá sọ̀rọ̀ pé eléré apá ìlú naija mi o ojoojú ní Paso nìkan ni wọ́n gbọ́ èmi dẹ̀ jẹ́ pé wọ́n o lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dún tẹ̀ wọ́n padà lọ́jọ́ ìbò àgbà láíláí bẹ́ẹ̀ni ẹni fẹ́ràn jòjò onígbà ọjà fún pé ẹni fẹ́ràn jòjò onígbà ọjà fún ẹni fẹ́ràn jòjò onígbà ọjà fún. Sẹ́tìmọ́ ojoojúmọ́ ní Paso lé o. Ṣé ètùtù? Ṣé mi náà lọ sọ? A ní pé ṣé mi náà lọ sọ? Mo bá dúró sójú kan lábàkà o. Allahu Akbar, Allahu Akbar, wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu Akbar, Allahu Akbar, wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Adé ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello. Adamallahu hayatahu. Bàbá wo ni wàásí àgbáyé. Adamallahu hayatahu. Ẹ bá àná mu. Alhamdulillah. Ẹ bá ìjẹta mu. Alhamdulillah. Ẹ tún wá bá wa tí a ń bẹ́ńbẹ́ lé ní ẹ tún bá wa mu. Alhamdulillah. Látara bàbá wa oníwàásí àgbáyé. Akí àwọn àlùfáà. Akí àlùfáà wa Sheikh Mustapha Lilafi. Adamallahu hayatahu. Akí àbáwá Abdul-Latif Mayor. Adamallahu hayatahu. Gbogbo ẹ̀yin àlùfáà àbáwá tó gbèmí. Mashallah. Alwaju àbáwá wọn kún gbogbo ẹ̀yin àlùfáà. Gbogbo yín la kí o ojúlarí. Adamallahu hayatahu. Torí pé Alhaji wa Musliudeen Ayinde Aksan ya Olúọmọ tí a ń bẹ níwájú nílé wọn lẹ́nìí ẹni gbogbo ayé ni gbogbo ẹ̀yin yá wa gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ gbogbo yín la ṣàdúrà fún gbogbo àwọn ọmọ tí yín náà lágbára Ọlọ́run Olúwa ò ní ṣe wọ́n lẹ́rú ẹgbẹ́. Àmín. Akí Alhaji wa Mudathir Ọdẹ́túndé Ṣàìnà òkè yín púpọ̀. Mashallah. Bẹ̀rẹ̀ látòrí Alhaji wa Abdulgani Koko Zaria kárí gbogbo aṣọ ara Àyìndé Olúwa. Bó bá rí báyìí ni ló bá rí báyìí ni kí la fẹ́ ṣe á sunkún àdàkẹ́ náà ni. Ọba tí o wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe yín kù Ọlọ́run ṣe yín kù kí orí tí pọ̀ lẹ́yìn ó lè ṣojú yín ni. Wàhálà ànábì ni wọ́n bẹ̀rẹ̀ ara ní ìdálókòlá àbáwá Lilafi ẹ̀yin kọ́nà kọ́kọ́. Ó ṣẹlẹ̀ sáwọn ànábì Ọlọ́run náà Ọlọ́run padà gbé wọn borí náà ni. Ọpẹ́ láwọn adé ẹ̀dá kan náà dágbà dúpẹ́ náà rí gbogbo àwọn táwọn àbí ẹja tẹ ọwọ́ méjèèjì báyìí. Mashallah. Abẹ̀wá lórúkọ Ọlọ́run ẹjẹ tí a tẹ ọwọ́ méjèèjì báyìí. Mashallah. Ẹnu pa wà nulẹ̀ yẹn sílá lẹ́ ọ̀sán yìí wọ́n ti ní káàkiri olùkọ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé bẹ́ẹ̀ Allah. tí gbogbo ayé ti ń wò bẹ́ẹ̀ Allah. òun náà rí o. Alhamdulillah. Ọ̀ká ọba yọ̀ mí rí o. Alhamdulillah. Ada zamanu lẹ́ni kó ná oníyẹn kọ́
وملازمة البيوت وما يقول أقوى يموت هذا زمان السكوت. وملازمة البيوت gbogbo ẹ̀dá tí a fẹ́ràn MC tá a sì wà ń bílẹ̀ ní máa tẹ́wọ̀ rẹ méjèèjì. والرضا بالقليل من القوت gbogbo tọ́lọ́ wọn bá ṣe láyé bàbá wa gbọ́ olúwa sí àgbáyé olólùwọ́ ṣe. وما يقول الحق يموت láìjọ́ tí MC Olúọmọ ti ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ bàbá olúwa sí àgbáyé látijọ́ tí MC ti ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ lẹ́nu bí oṣù mélòó kan àdúrà tí MC gbà láyé tó gbà lẹ́nu ẹni tó máa tẹni tí yóò máa kó gbárù ẹ̀ ní. àtẹnudẹ́ MC mọ́ o àtẹnudẹ́ MC yóò mọ́ o àdúrà tí MC nìkan tó gbà kó gbárù ẹ̀ ní láyé. Aya Kùránì ti parí ẹ̀ gbogbo ẹ̀dá tí máa ń ṣe dáadáa láyé níjọ́ tí MC ń pa àwọn èèyàn lẹ́rìí ní kọ̀rọ̀ tí ò hàn sẹ́ni bọ́dì Ọlọ́run á tù wọ́n sí gbangba. Kódà ẹni tí yóò jẹ́ lo owó MC ni wọ́n ṣàdúrà fún sábàbí wípé bẹ́lẹ̀ yóò bá sọ lọ tí yóò bá sọ wọ́ aláàánú ni aláàánú ni aláàánú ni àánú dẹ̀ ń ṣe ni o olóòwò fi sẹ́yìn kú báyìí gbogbo àwọn tá a tẹ́wọ́ náà á jọ parapọ̀ nígbà 33 á jọ ṣe alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n ọba tó ṣe MC kú láàrin wa báyìí tí o sì ń lọ ẹni táwọn fi kúrú wà láwùrán ránṣẹ́ sí kò sí bí kù rẹ ṣe lè gbóná tó láyé àwọn èèyàn ó jẹun kò sí bí kù rẹ ṣe lè gbóná tó lára àwọn èèyàn láyé àwọn ọkùnrin ó bá yàwó wọn sùn kò sí bí kù rẹ ṣe lè gbóná tó lára àwọn èèyàn tó láyé láàrin ọjọ́ mẹ́jọ lẹ́yìn ọjọ́ kẹjọ báyìí gbogbo ẹni bá nà ká sí yà 19 tó kú yóò forí ara rẹ̀ gbé bó ṣe gbà lérò fẹ́ mi tó ṣe náwó sí yẹ bẹ́ẹ̀ lórí fún wọn náà tọmọtọmọ ẹni tí o bá ti ṣàbí àdúrà ẹ fura sẹ́nu ẹ̀ lílá fìdẹ́jà kàlápapọ̀ bismillahirrahmanirrahim. لإله قريش لإله رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ìpadàbọ̀ mi sì kú ẹyọ kan sí subhana rabbika rabbil izzati amma yasifun. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.